kejì tó ń dojúkọ gbogbo ọmọ èèyàn. Gbàgbé ní àwọn fọ́nrán tó lọ a sọ̀rọ̀ nípa ìṣòro àìní Ọlọ́run ó mú kéèyàn máa bọ òòṣà. Lónìí mo fẹ́ sọ̀rọ̀ nípa ìṣòro ẹ̀sìn. Bí má sì sọ pé ẹ̀sìn, mo sọ gbogbo ẹ̀sìn. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ n ka ìwé mímọ́ fún yín. Ọlọ́run ò dẹ́sìn kankan lẹ̀. Jésù Kristi kò dá ẹ̀sìn kankan lẹ̀. Àwọn bàbá tí wọ́n bá Ọlọ́run rìn nínú ìwé mímọ́ wọn yìí ṣe ẹlẹ́sìn. Jésù Kristi kì í ṣe ẹlẹ́sìn. Àwọn àpọ́stélì rẹ̀ wọn kì í ṣe ẹlẹ́sìn. Jésù olùgbàlà bí tí mo fẹ́ kà fún yín Mátíù 23 àti àwọn ibòmíràn nínú àwọn ìwé ìhìnrere, a rí i pé Jésù Kristi kọjú oró sí àwọn ẹlẹ́sìn àtàwọn olórí ẹ̀sìn. Bí mo fẹ́ kà fún yín yìí, àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ló ń bá sọ̀rọ̀, ó sì wá kọjú oró sí àwọn aṣíwájú ẹ̀sìn. Nígbà tí Mátíù 23 mo fẹ́ ka ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 7, nígbà náà ni Jésù wí fún ọ̀pọ̀ èèyàn àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé àwọn olùkọ́ òfin àtàwọn Farisí ń jókòó ní ipò Mósè. Nítorí náà ẹ gbọ́dọ̀ gbọ́ tiwọn kí ẹ sì ṣe ohun gbogbo tí wọ́n bá sọ fún yín, ṣùgbọ́n ẹ má ṣe ohun tí wọ́n ń ṣe, nítorí àwọn pàápàá kì í ṣe ohun tí wọ́n bá kọ́ yín láti ṣe. Wọ́n á di ẹrù wíwo tí ó sì ṣòro láti rù. Wọ́n á sì gbé e lé àwọn èèyàn léjìká, ṣùgbọ́n àwọn tìkára wọn kò jẹ́ fi ìka wọn kàn án. Ohun gbogbo tí wọ́n ń ṣe káwọn èèyàn bá lè rí wọn nínú ẹ̀sìn náà tí ń ṣe sí àrími. Wọ́n ń sọ fílákítírì wọn di gbígbòòrò. Wọ́n tilẹ̀ ń bùkún ìṣẹ́ tí a sọ òye wọn nígbà tí gbogbo tí ó bá lè máa kí a lè máa tóbi sí nínú ẹ̀sìn. Ibẹ̀ ni wọ́n ti máa ń fi onírúurú oyè àti aṣọ oyè wọ́ ní àwọn tí ń bọ́ lọ́hùn rìn, kò sí tán fẹ́ fòye ṣe. Wọ́n fẹ́ ipò ọlá níbi àsè àti níbi ìjókòó ìyàsọ́tọ̀ ní sínágọ́gù. Wọ́n fẹ́ kéèyàn máa kí wọn ní ọjà, kí àwọn èèyàn máa pè wọ́n ní rábì. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ nínú àyà wa. Ẹ jẹ́ kí n ká kọ́kọ́ kíyèsí kí ni orísun ẹ̀sìn, níbo lẹ̀sìn ti wá. Bí mo ti sọ lẹ́ẹ̀kan, kí n tún jáde òótọ́ yìí sí yín, ẹ̀yin tí ẹ̀ ń ṣẹ̀sìn pé Ọlọ́run kọ́ ló dẹ́sìn lẹ̀, kó tó mú òkúta kó tó níwàá sọ mí lókúta, farabalẹ̀ o. Lọ ṣe ìwádìí o. Ẹ̀sìn tó wà ń di ẹ̀ yìí, lọ wádìí ẹ̀ sọ́lọ́run ló dá a lẹ̀. Ọlọ́run ò dẹ́sìn lẹ̀ fún ẹnikẹ́ni. Ó yá ká sọ̀túnmọ̀ ẹ̀sìn fún yín. Ẹ̀sìn ní akitiyan téèyàn ń ṣe láti tu Ọlọ́run lójú tàbí láti tu àwọn kan tí wọ́n ń pè ní Ọlọ́run lójú. Akitiyan tí ènìyàn ń ṣe láti ṣètùtù ọlà tàbí ṣètùtù rọrùn kí ó bá lè dáko kó lè rí èrè tabua ń bẹ. Àwọn kan nílùú yìí wà tó jẹ́ pé iṣu ni wọ́n ń bọ. Àwọn kan ń bọ omi. Àwọn tí èèyàn ń wá ní mú kéèyàn wọnú ẹ̀sìn. Àwọn kan fẹ́ kí wọ́n fẹ́ rí ààbò, wọ́n fẹ́ borí ọ̀tá wọn. Àwọn nǹkan tá a sọ yìí ò ní ó bí ẹ̀sìn. Ẹ̀sìn tún ní àwọn ìlànà gbé ayé àti ìlànà ìgbàgbọ́ tí ẹ̀sìn kan gbé kalẹ̀ láti sọ báwọn yóò ṣe máa hùwà àbí wọ́n ti máa ṣe láwùjọ àtàwọn onírúurú ìrúbọ tó tẹ̀lé fún kólúkálukú wọn. Sẹ́ni kéèyàn sọ pé Ọlọ́run ò sí, ẹ̀sìn náà ni. Ìtumọ̀ ni pé gbogbo èèyàn ló ń ṣẹ̀sìn. Ṣùgbọ́n kí n tún rán yín létí, kí n tún sàsọtúnsọ. Ọlọ́run ò dẹ́sìn lẹ̀. Jésù Kristi Olúwa wa, àwa tí a gba Jésù lólúwa àti olùgbàlà. Jésù Kristi ò mú ẹ̀sìn wá. Kò mú ẹ̀sìn wá. Ẹ̀sìn ìgbàgbọ́ kì í ṣẹ̀sìn ọ̀run. Kódà gẹ́gẹ́ bí mo ti kà fún yín, ó bá àwọn ẹlẹ́sìn wí. Ẹ jẹ́ àkúkú sọ báyìí. Àwọn ẹ̀sìn mẹ́ta ló gbajúgbajà ní ayé. Ló gbajúgbajà láyé. Ẹ̀sìn àwọn ọmọ Júù, Judaism.
ẹ̀sìn ìgbàgbọ́ tán pè ní Christianity àti ẹ̀sìn Islam, ẹ̀sìn Mùsùlùmí. Èyí tó wá ṣàgbà àwọn ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ní ẹ̀sìn àbáláyé, ẹ̀sìn òòṣà bíbọ. Mẹ́rẹ̀ẹ̀rin yìí ló gbajúgbajà. Béèyàn ò bá jẹ́ olóòṣà yóò jẹ́ ẹlẹ́sìn Júù. Tí ó bá jẹ́ ẹlẹ́sìn Júù yóò jẹ́ ẹlẹ́sìn ìgbàgbọ́. Tí ó bá jẹ́ ẹlẹ́sìn ìgbàgbọ́ yóò jẹ́ ẹlẹ́sìn Mùsùlùmí. Ẹ wá rí ẹ̀sìn mẹ́rẹ̀ẹ̀rin àtàwọn ẹ̀sìn tó tún sún jáde nínú wọn. Mẹ́rẹ̀ẹ̀rin Ọlọ́run kọ́ ló dá wọn lẹ̀. Bẹ́ẹ̀ ni tí wọ́n bá fẹ́ purọ́ fún yín ni wọ́n sọ fún yín wípé Ọlọ́run ló dá òòṣà lẹ̀. Ọlọ́run ò dó òòṣà lẹ̀. Gbogbo àwọn wòlíì májẹ̀mú láéláé ni wọ́n kọjú oró sóòṣà. Mo ti ka ọ̀rọ̀ wọn fún yín o. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn àpọ́stélì Jésù ni wọ́n wàásù táwọn èèyàn fòòṣà lẹ̀. Abraham ni a pè ní bàbá ìgbàgbọ́, kì í ṣe ẹlẹ́sìn. Kò bá wọn ṣẹ̀sìn Júù, kò bá wọn ṣẹ̀sìn ìgbàgbọ́, kò bá wọn ṣẹ̀sìn Mùsùlùmí, kò sí ní tọ́jọ́. Gbogbo àwọn Noah, Isaki, Jacobu, àwọn yẹn bọ́ Ọlọ́run rí, Enoch wọ́n bá Ọlọ́run rìn ni. Torí tí Ọlọ́run fẹ́ láàrin èèyàn àtòun ní ìbáṣepọ̀, kì í ṣe ẹ̀sìn. Kì í ṣe ẹ̀sìn. Ọlọ́run kọ́ ló dá àwọn ẹ̀sìn yìí lẹ̀. Ọlọ́run kọ́ ló dá ẹ̀sìn Júù lẹ̀. Ọlọ́run ti bá wọn bàbá wọn rìn. Nígbà Ọlọ́run kúrò láàrin wọn ni wọ́n wá rọ̀ mọ́ àwọn nǹkan yẹn. Òye ó sì yé yín nígbà tí a bá ka ìwé mímọ́ fún yín pé àwọn wòlíì májẹ̀mú láéláé wọ́n dojú oró kọ àwọn tó ń ṣẹ̀sìn Júù. Wọ́n dojú oró kọ. Torí pé ntọ́ ń bẹnu àwọn ẹ̀sìn wọn yí àparùtù ni. Irú ẹ̀sìn Júù tí à ń sọ yìí, Jésù jẹ́ kó yé wọn wípé àwọn fúnra ara wọn kanlẹ̀ ní ibi tinú wọn tí wọ́n fẹ́ ṣe lẹ̀. Wọ́n á gbé Ọlọ́run tì lágbà kan. Wọ́n gbé òfin Ọlọ́run tì sí apá kan. Wọ́n á fi òfin àtọwọ́dọ́wọ́ àwọn bàbá wọn àti àṣà àtọwọ́dọ́wọ́ àwọn bàbá wọn ni wọ́n wá gbé léjú tí wọ́n ní káwọn èèyàn mọ̀ sí. Ẹ̀rí jẹ́ ń ka ìwé Máàkù orí 7 fún yín, ẹsẹ̀ 3 sí ẹsẹ̀ 13. Máàkù orí 7 ẹsẹ̀ 3 sí ẹsẹ̀ 13. Kẹ́ lè mọ̀ wípé àwọn ẹlẹ́sìn yìí wọ́n fojú Jésù rí mọ̀ bo wọn àgbà títí ẹ̀ ní ẹsẹ̀ 3. Máàkù orí 7 ẹsẹ̀ 3 sí ẹsẹ̀ 13. Ẹ gbọ́ o, àwọn Farisí àti gbogbo àwọn Júù bí wọn kò bá wẹ ọwọ́ wọn gidigidi, wọn kì í jẹun torí tí wọ́n ti pa òfin àtọwọ́dọ́wọ́ àwọn àgbà mọ́. Wọ́n pa òfin àtọwọ́dọ́wọ́ àwọn àgbà mọ́. Wọ́n ti pa òfin Ọlọ́run tì. Wọ́n ti pa Ọlọ́run fúnra ara ẹ̀ tì. Kò sí tán fẹ́ fọ Ọlọ́run ṣe. Kò sí tán fẹ́ fọ Ọlọ́run ṣe. Wọ́n láwọn ò nílò Ọlọ́run. Àwọn ọmọ Ísírẹ́lì tá à ń sọ yìí náà, wọn náà máa bọ òòṣà. Ìbọ̀ṣà wọn gan ò pẹ́. Gẹ́rẹ́ tọ́lọ́ mú wọn kúrò ní oko ẹrú Íjíbítì tán tí wọ́n wà ní aginjù tọ́lọ́ ní kí Mósè wá lókè ni wọ́n ti dó òòṣà lẹ̀ fúnra wọn. Nígbà tí wọ́n bá sì ti ọjà dé sílé, wọn kò gbọ́dọ̀ fi ọwọ́ kan oúnjẹ àfi tí wọ́n bá mu omi tàbí mu omi wẹ ara wọn. Èyí jẹ́ kí ọ̀kan nínú ogunlọ́gọ̀ àpẹẹrẹ òfin, yẹn ni pé ọ̀pọ̀ irú ẹ̀ ni wọ́n ní. Ọ̀pọ̀ àwọn àṣà yẹn ni wọ́n ní. Ọ̀pọ̀ àwọn àṣà yẹn ni wọ́n ní tí kìí ṣe àṣà gidi, tó jẹ́ pé wọ́n ní ogunlọ́gọ̀ wọn ní pípọnmi sáwọn àwo kòtò onídẹ. Àwọn Farisí àtàwọn òfin wá bá Jésù, wọn ní kí ló dé táwọn ọmọ ẹ̀yìn tiẹ̀ kò fi tẹ̀lé àṣà ìbílẹ̀ kí wọ́n fi ọwọ́ àìmọ́ jẹun. Ẹ rí i pé gbogbo ẹ̀sìn ló ní àṣà ìbílẹ̀ nú. Irú àwọn ọmọ Yorùbá ní ìsìn ó ní bá ti ń wọṣọ ńlẹ̀ Yorùbá, ṣùgbọ́n àwọn ẹ̀sìn tí agbéléjú ó ti gba ìwọṣọ wa lọ́wọ́ wa. Ó ti gba àṣà wa lọ́wọ́ wa. Àṣà àwọn ìlú bílẹ̀ àwọn míì ni wọ́n gbé wá fún wa. Ntí à ń sọ rè, èmi ò bá ẹ̀sìn jà. Ntí mò ń jẹ́ kó yé yín ni wípé ẹ̀sìn ṣe àwọn ọmọ èèyàn níbi ju ire lọ.
mo wá tún sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣẹ̀sìn pé ẹ kó díẹ̀. Ọlọ́run ò fẹ́ ẹ̀sìn, ẹ̀sìn kọ́ lọ́lọ́run wá. Ọlọ́run ò fẹ́ kẹ́nikẹ́ni kó máa ṣẹ̀sìn. Àjọṣepọ̀ lọ́lọ́run wá láàrin èèyàn àti òun. Kódà kó lè yé yín dáadáa, àwọn ẹlẹ́sìn ni wọ́n pa Jésù. Àwọn Farisí yìí, àwọn àgbààgbà yìí ni wọ́n pa Jésù. Torí kí ni wọ́n ṣe pa? Owú, ẹ̀sìn ló lówú, ẹ̀sìn ló nìkanra. À ń bọ̀ wá sọ ewu tó wà ní ẹ̀sìn fún wa, ṣùgbọ́n àti ilé sọnù fọ́nrán yìí à ń làdí ọ̀rọ̀ yé wa ni wípé orísun ẹ̀sìn òtọ̀dọ̀ Ọlọ́run wá lọ máa wá díẹ̀ ọ̀sìn èèyàn ló wá ń di ẹ̀sìn, èèyàn ló wá ń di ẹ̀sìn, ìgbékalẹ̀ èèyàn lẹ̀sìn, ìgbékalẹ̀ èèyàn lẹ̀sìn. Àwọn ọmọ Júù tí mò ń sọ yìí, nígbà Jésù ń sọ fún wọn pé ọmọ Ọlọ́run lòun, wọ́n ní sójú Mósè lọ ni, wọ́n lọ ọmọ ẹ̀yìn Mósè làwọn. Ìgbékalẹ̀ èèyàn lẹ̀sìn. Abrahamu bàbá wọn kò ṣẹ̀sìn Júù, Ísákì bàbá wọn kò ṣẹ̀sìn Júù, Jákọ́bù bàbá wọn kò ṣẹ̀sìn Júù. Mósè tí wọ́n sọ egbòǹgbò ìṣẹ̀lẹ̀sìn, Ọlọ́run ló ń bá rìn, Ọlọ́run tọ́lọ́run bá ní ó ṣe ló ń ṣe. Nígbà Mósè kú ni wọ́n wá mú ìlànà bí Mósè ṣe ń ṣe, wọ́n gbé yẹn tì, wọ́n mú ń bẹ̀, wọ́n jákúnra wọn, wọ́n sàpá lórúkọ mọ́ sàpá, wọ́n da gbogbo ẹ̀ pọ̀, wọ́n dojú ẹ̀rú, wọ́n gbé kalẹ̀ fáwọn èèyàn, làwọn èèyàn náà bá ń ṣe. Jésù wá dé, ó wá sọ fún wọn pé, ó sọ̀rọ̀ Abrahamu fún wọn ní pé sójú Abrahamu bàbá lọ. Jésù ní Abrahamu tẹ̀ ń sẹ́ orí mi, inú ẹ̀ dùn. Kí ni inú ẹ̀sìn? Bí a ti ń sọ̀rọ̀ ẹ̀sìn báyìí, inú ti ń bí ọ, inú ti ń bí ọ. Ẹni torí pé ẹlẹ́sìn ni ọ, gbogbo ẹlẹ́sìn ló máa ń bínú, gbogbo ẹlẹ́sìn ni máa ń kára, gbogbo ẹlẹ́sìn bá a ti ń sọ ẹ̀sìn ó lè dàbí ká múrí wá ní ọmọ sí ọ báyìí. Ní okó ń bẹ́ẹ̀ tá à ń sọ fún ẹ náà nìyẹn. Ní tó jẹ́ ẹ̀sìn ni máa ń sọ yín dìkà, ẹ̀sìn ni èjẹ́ kẹ́ ẹ fẹ́ gbóòótọ́. Wá gbọ́ jẹ́ ń ka ìwé Ámósì fún ẹ, orí 5 ẹsẹ̀ 21. Gbogbo àwọn wòlíì májẹ̀mú láéláé ni wọ́n kọjú oró sí ẹ̀sìn. Yóò tún yí ẹ dáadáa ní ìsìn tí a bá kà fún ẹ. Ó rí i pé èèyàn lọ́wọ́ àǹdí èèyàn, akitiyan èèyàn, ìṣàkóso gbogbo làlàkókò fẹ̀fẹ̀ dá láti wọ Ọlọ́run tàbí láti wọ àwọn ẹbọra ẹ̀mí kan láti tẹ́ wọn lọ́rùn kan lè bá àrójú rere lọ́wọ́ wọn. Ó ní ó bí ẹ̀sìn. Ẹ wá máa gbọ́ Ámósì orí 5 ẹsẹ̀ 21. Ó ní Ọlọ́run ní mo kórìíra ọjọ́ àsè yín, n kò sì ní inú dídùn sí àwọn àpéjọ yín. Bí ẹ tilẹ̀ rú ẹbọ sísun àti ẹbọ ohun jíjẹ yín sí mi, n kò ní gbà wọ́n. Àwọn ọmọ Ísírẹ́lì lọ́lọ́run bá sọ̀rọ̀. Mi ò ní gbà wọ́n, bẹ́ẹ̀ ni n kò ní fojú rere wo ẹran àbọ́pa tẹ́ ẹ mú wá bí ọrẹ ẹbọ àlàáfíà. Ẹ dákẹ́ ariwo orin yín, n kò fẹ́ gbọ́ ohùn orin àpò yín mọ́, ṣùgbọ́n ẹ jẹ́ kí òtítọ́ máa sàn bí omi, kí òdodo sì máa sàn bí odò tí kò lẹ́gbẹ́, tí kò lè gbẹ́. Kí lọ́lọ́run ń fẹ́ lọ́dọ̀ àwa èèyàn? Ó fẹ́ ká fẹ́ràn òun, bẹ́ẹ̀ ni ká sì fẹ́ràn ọmọnìkejì wa. Ní tó ń bẹnu àgbélébù nìyẹn. Àgbélébù tí Jésù rú ìtò kú lórí ẹ̀ yẹn, ní tó ń sọ fún wa ni pé Ọlọ́run àjọṣe igi tó nàró yẹn sọ pé Ọlọ́run fẹ́ bá ẹ̀sìn papọ̀, kò ní kọ́ ọ ṣẹ̀sìn. Ọlọ́run fẹ́ kí wà tó ń káwọn jọ lájọṣepọ̀. Ìkejì, kó o bá fẹ́ràn òun, kó o ṣe ń tó tọ́ sóun, dáadáa lọ́lọ́run ṣe nǹkan tó tọ́ sí wa. ń tá àtọ̀ sí gan Ọlọ́run ṣe fún wa. Wá nawọ́jà ìfẹ́ tó gbà lọ́dọ̀ Ọlọ́run, nawọ́jà rẹ̀ sẹ́ni ó wà lọ́tún, nawọ́jà rẹ̀ sẹ́ni tó wà ní òsì ẹ, nawọ́jà rẹ̀ sẹ́ni tó wà níwájú, nawọ́jà rẹ̀ sí ẹni tó wà. Ntí Ọlọ́run fẹ́ ni ìfẹ́ àti ṣíṣe ń tó tọ́. Tọ́lọ́run retí lọ́wọ́ wa nìyẹn. Tọ́lọ́run retí lọ́wọ́ ẹ̀sìn kọ́ yá gbàdúrà. Ọba ògo, jẹ́ kí òye yé gbogbo àwọn ẹlẹ́sìn pé ò sí ń di ẹ̀sìn. Bẹ́ẹ̀ ni bàbá mi Jésù Kristi, jẹ́ kó yé oyé gbogbo àwọn tó gbà ọ́ gbọ́ pé ọ̀ràn ẹnikẹ́ni láti máa dààmú rẹ̀ ẹ̀sìn àti máa gbẹ̀sìn kiri, máa gbẹ̀sìn lékè pé àti gbẹ̀sìn lórí káàkiri. Jẹ́ kó yé oyé wọn pé àparùtù lọ́wọ́ àní ẹ̀ ìdán orí ta ni o. Ayérayé jẹ́ kí n tí òun fẹ́ kó yé wọn pé n tó fẹ́ ní àjọṣepọ̀ láàrin ìwọ àtàwọn, kí wọ́n máa rìn nínú ìfẹ́. Wọ́n fẹ́ràn rẹ ju ohun gbogbo lọ, kán fẹ́ràn rẹ ju ẹnikẹ́ni lọ, kí wọ́n sì lè fẹ́ràn ọmọnìkejì wọn gẹ́gẹ́ bí ara wọn, kí wọ́n sì máa ṣe ń tó tọ́ sí ìwọ Ọlọ́run àti sáwọn ènìyàn ẹlẹgbẹ́ wọn. Ọba àwọn ọba, èyí ni a gbàgbọ́ pé ó ṣe, ó sì dá àwọn èèyàn rẹ nídè kó nínú ẹ̀sìn, kò ní forúkọ rẹ̀.
Jésù Kristi Olúwa wa. Àmín.